ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bá ilé ìkíni káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ní ìlànà iṣẹ́ ẹ̀kọ́. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá ní ẹ máa yí kò jẹ o ẹ máa wo Startimes. Gbà mí mo dé o oní ìbú ọ̀rẹ́ gbà mí mo dé olóńpọ̀ àjọbọ gbà mí mo dé o gbanigbani tí a sáyà gbà mí mo dé ọlọ́run tèmi ọlọ́run àná ọlọ́run òní ọlọ́run tó tún lọ kọrin kése. Gbà mí mo dé o mo dàníyàn mi sí mi láyà bàbá mi ọkọ mi olúwa mi igi lẹ́yìn ọgbà mi gbà mí mo dé o ṣáà mọ́ tọ́jú mi lọ n ó mọ yàn ni ṣáà mọ́ kẹ́mi n ó mọ gbé ọ̀gá ni lójoojúmọ́. Kábíyèsí gbà mí mo tún ti dé lọ́jọ́ tèní. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní abiyamọ kan kì í gbọ́ ẹkún ọmọ ẹ̀ láláì ta ti wèrè. Òun ló jẹ́ kí n mọ̀ kígbe lóòrè ní pé gbà mí mo dé ọlọ́run tèmi ìwọ tó ń ṣọ́ mi tó ń pa mí mọ́ bí ẹyin ojú gbà mí mo tún ti dé lóòrè ní sí ọlọ́run. Wá tatí wèrè sí gbogbo ẹ̀bẹ̀ mi tatí wèrè sí gbogbo ìbéèrè mi pátápátá gbà mí mo dé o nítorí abiyamọ kan kì í gbẹ́kun ọmọ ẹ̀ láláì tatí wèrè. Àdúrà tí mo mú sẹ́nu rèé tí mo fi bọ́ sórí ètò lóòrè ní tí mo fi sọ fún gbogbo ojú tó ti ń wò mí tó ti ń gbọ́ mi pátápátá káwa náà mú ẹnu ẹ̀bẹ̀ àdúrà tiwa mọ́ ẹnu pé kí Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ kó kúkú máa gbà wá ní gbogbo ibi tá a bá ti bára wa pátápátá kó sì máa jẹ́ olùtọ́nà fún wa kó máa jẹ́ aláfẹ̀yìntì fún wa kó máa jẹ́ igi lẹ́yìn ọgbà fún wa ní gbogbo nǹkan tá a bá ti dáwọ́lé pátápátá orí àdúrà tí mo mú sẹ́nu náà rí kí máa fi yẹn náà kí máa fi kí yín kó àmójúbà àkàntó ètò Ijiroro Owuro lórí Startimes Television Yorùbá ti yín lóòrè ní orúkọ tèmi Ola Onabajo ayọ̀lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́tì ń kankan tí ò kọ́ mọ̀ ẹ sì mọ̀ pé tẹ bá ti rí èmi aláṣàkẹ́tì yín báyìí lórí ètò Ijiroro Owuro lórí Startimes Television Yorùbá èmi kì í dá wá èmi àti àlejò mi pàtàkì náà lájọ dé bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ṣe rí èkejì mi náà òun náà kúkú fohùn ránṣẹ́ sí yín ó ní kí yín tológun ó ní kí yín tẹ̀ṣọ́ ó ní sọ fún yín pé òun rè ń tá a kò lọ́nà eré tá a kò lọ́nà ń ló dé àpẹ́ẹ́dé ó ní òun sáré lọ ṣe nǹkan kékeré ní kò pẹ́ ẹ̀ tún rí ojú èkejì mi ẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ ayọ̀ náà ni mò ń sọ. Ṣé wọ́n rí àlejò wa tájọ sọ̀rọ̀ léni àwọn náà ti wà nínú ilé agodo wọ́n ti wà pẹ̀lú wa ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ̀ máa rí ojú tiwọn. Ọ̀rọ̀ mọ̀ràn kékeré tí mo kọ́ fún wa lóòrè ní tá a máa fi ṣíra wa létí ó ní máa pe àkórí ẹ̀ ní yéé wo aago aláàgó sáré yéé ni mo lò yéé wo aago aláàgó sáré. Àwa tó jẹ́ pé a ní orin méjì tá à ń kọ ju pé ká máa ṣe competition lọ bó o gbégbá ọjà kalẹ̀ bó jẹ́ ice water yìí lásán ló ń tà competition ló mọ̀ ṣe ẹni tí ń ta bottle water ló mọ̀ lélẹ́rẹ́
yé wago aláago sáré nínú ilé iṣẹ́ tẹ̀yin tí ń ṣiṣẹ́. Gbogbo ohun tí àwọn akẹgbẹ́ yín tí wọ́n ń lò òun lẹ̀ mọ́ ń garùn wò. Ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ jọ ń jókòó níbi iṣẹ́, jàkáàdì ló wọ̀ lénìí, góòdì ló wọ̀ sọ́rùn lọ́túnla, èmi náà fẹ́ ṣe gbígbá, èmi náà rè ra dáyámọ́ǹdù. So o mọbi tí ọ̀rẹ́ rẹ ti rówó? So o mọrú nǹkan tí ọ̀rẹ́ rẹ lọ ń ti ojú bọ̀ nígbà tí ẹ bá kúrò ń biṣẹ́ tán? Yé wago aláago sáré. Ago aláago ò ṣeé wò ṣiṣẹ́. Tó o bá fẹ́ lọ rè kojú bọ ohun tí ò ní dáa fún ìgbésí ayé rẹ̀, mọ́ wago aláago sáré mọ́. Gbogbo ibikíbi tó o bá ti bára rẹ pátápátá, gbogbo ohun tí Elédùmarè bá ti fún ọ̀hún jẹ́ ó mọ̀ tẹ́ ọ lọ́rùn. Gbogbo ohun tí Elédùmarè bá pèsè fún ẹ, ìbáà jẹ́ gàrí ló ń mu, yé nàgàwọ̀ ẹni jẹ ṣíkìn. Bó o bá tẹpá mọ́ṣẹ́ tiẹ̀ náà ó jẹ ṣíkìn, ṣùgbọ́n kó o wá máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ kò dáa tó. Ní gbogbo ibi tá a bá ti bára wa, ìṣẹ́nuṣẹ́ tá à ń ṣe ni, ìṣe àwọn ibi tá a ti ń gbélé ni, ìṣe gbogbo ibikíbi nínú ẹbí. Ẹ má jẹ́ ká máa wago aláago sáré, nítorí àtúbọ̀tán ẹni tó ń wago aláago sáré kì í dáa. Ẹ̀tẹ́ ní mú wá. Ká tiẹ̀ jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ká pè wá àtọ̀rẹ́ rẹ kan ẹ jọ ń rìn. Ọlọ́run sì gborí tiẹ̀ sókè ju tiẹ̀ lọ. Ṣùgbọ́n competition ni wọ́n fẹ́ máa bá a ṣe. Irú bàtà yìí ló wọ̀ lénìí, bàtà 150,000. O sì ní 50,000, o ní 150,000 kọ́bọ̀. Ṣùgbọ́n o fẹ́ wọ bàtà 150,000, o fẹ́ ṣe irun 150,000, o fẹ́ ṣe gbogbo ẹ̀sìn tó ń lọ $500,000 ní ìjáde ẹyọ kan. Ìgbà wo lo ò ní rèé jẹ gbèsè? Kò síṣẹ́ tó ń ṣe. Gbogbo owó oṣù tó ń gbà lóṣù, gbogbo oṣù kan kò tó 150,000 tá à ń wí. O sì fẹ́ ṣe ìjáde ẹyọ kan $500,000 nítorí ọ̀rẹ́ rẹ. Ìwọ ò ṣe gbogbo ilé tí wọ́n nílé tó ṣe rèkétérékété. Jẹ́ kí n ṣọ́ọ̀kì ẹ. Gbogbo ilé tó nílé tó dàbí àkísà lójú tiẹ̀, ó ṣeé ṣe kó o wá wọ̀ sọ́rùn káwọn èèyàn kan tún wá wò ẹ́ lẹ́ẹ̀mejì ju ẹni tó wọ oní $500,000 lọ. Tó o bá wago aláago sáré. Ẹ dákun, orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́wà lórí Kaftan Television Yorùbá tiyín. Ṣùgbọ́n gbogbo atọ́tọ́nu mi lóòrè ní òní pé ohun tí ò dáa tí ò bójúmu ni kí èèyàn kó máa wo ago aláago sáré, nítorí pé kálukú ni Ọlọ́run ti fi nǹkan tó máa jẹ sí lọ́wọ́. Tiwa ni pé ká jẹ́ kó tẹ́ wà lọ́rùn. Ẹ kú kalẹ̀ lóde, ẹ jẹ́ ń dé òkè lọ́hùn, á padà bọ̀. Ijiroro Owuro lẹ́ṣẹ̀ wa lórí Kaftan Television Yorùbá tiyín. Fọ́fẹ́lẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi sọ fún alẹ́ kan, orúkọ tèmi Ola Onabajo. Bẹ́ẹ̀ dẹ̀ rí ṣẹ́rí àlejò mi tí mo rẹ̀ fi jó gbé sórí ìjókòó. Àwọn eléyìí wọ́n rẹwà gan. Wọ́n pretty, wọ́n ṣe ròndẹ̀ròndẹ̀, wọ́n yẹ pálọ̀. Wọ́n ti wà ń kalẹ̀, wọ́n ti wà ń digbí báyìí. Ẹ káàbọ̀ sórí ètò ìyá wa. Ẹ ṣé mà. Ẹ rọra mà. Ṣé dáadáa lẹ dé? Ti pẹ́. Gbogbo ilé ńkọ́? Gbogbo wa wà lálàáfíà. Ẹ sì wá gbé ohun yín yẹn, ẹ bá ń gbé òkè. Tí ó bá tèmi mú dáadáa. Kò sí wàhálà. Mo láìkí ẹ bẹ́ẹ̀ yẹn. Kò sí wàhálà yẹn, ó ti ń lọ gẹ̀rẹ̀gẹ̀. Ẹ̀yin ará ilé ẹ ti rí ojú àlejò mi, ẹ ti rí pé atátó ni, bẹ́ẹ̀ yìí ọ̀gán sì tún dùn ún, torí àwọn fúnra wọn ti ń sọ fún yín bó ṣe ń lọ, bó ṣe máa lọ lórí ètò lóore ni. Àwọn ará ilé ti rí ojú yín, ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé. Okay, orúkọ mi ni Miss
Janet Atagame. Miss Lepe. Miss Janet Aminatu Aduni Atagame. Àwọn orúkọ yẹn wọ́n contradict ara wọn. Janet. Aminat. Aduni. Atagame yẹn ò tiẹ̀ tó wá jọ orúkọ tí a gbọ́ nílẹ̀ Yorùbá. Báwo ló ṣe jẹ́ ẹ ṣàwo orúkọ yẹn? Okay. Orúkọ tó pè mí gangan ni Janet. Tí ìyá àti bàbá sọ ní Janet. Atagame yẹn ni surname mi. Ọmọ Olúbo ní Edo State. Edo. Mo wá lè ti rí Aminatu Aduni. Mo mọ bí Edo ṣá lórí kì. Ada fún yín. Ìyá tó bí bàbá mi àti ìyá tó bí ìyá mi Muslim ni wọ́n. So orúkọ tó sọ wá kókó orúkọ Muslim Aminat. At least mo dàgbà mo gbéjú mọ́ grandma mi ìyá tó bí bàbá mi máa ń wá kí wa lẹ́kọ̀ọ́ orúkọ tó dẹ̀ máa ń pè mí nìyí. Orúkọ tó máa ń pè yín bẹ́ẹ̀ Aminat. Ṣùgbọ́n àwọn Janet orúkọ gbàgbọ́ nìyẹn. Orúkọ tí bàbá mi ṣe Christian ó ṣe Muslim náà bọ̀ ó ṣe Christian bọ̀ orúkọ English generally ni gbogbo wa jẹ́ nílé wa. Jẹ́ ọ̀dà torí mo gbọ́ Janet Aminatu Aduni Atagame yẹn ni ló fọba lé gbogbo ẹ̀ pé orúkọ yìí kan tí wàá jọ orúkọ Yorùbá àti rí pé láti ìlú Ẹdó lẹ ti wá. Irú àwọn iṣẹ́ wo ni Sister Janet máa ń ṣe? I'm into fashion designing, as you can see. A máa ránṣọ ni. Ọ̀gá. A máa ń create. Èsì wa ránṣọ wá fún olóòtú ètò Ijiroro Owuro. A máa ń create styles. Ó ga jù. A máa ránṣọ. A dẹ̀ tó máa ń kọ́ àwọn ọmọ níṣẹ́. Àwọn ọmọ tó ń, as you can see, tí yóò bá níṣẹ́ lọ́wọ́ nísìnyí. Wọ́n máa ṣe wá kàwé o. Akàwé lọ school but iṣẹ́ ọwọ́ yẹn ni gangan ló ń fún wa lóúnjẹ jẹ. Ó ṣe kókó. Ìwé mélòó lẹ kà ẹ má bínú? Ní change ní math statistics from Akwa Ibom State Polytechnic. Math statistics. Dẹ̀ fi ṣiṣẹ́ rárá. Àfi ṣiṣẹ́. Rárá. Ẹ jà ṣe báyìí. Mo ti rí i pé ó dà pé iṣẹ́ fashion design yìí ó mú yín ní ọ̀kúnkúndùn. Tẹ́sí wá ń ṣe ó ti tó gbà wò. Tọdún mélòó? Ti ọdún mẹ́wàá báyìí. Ti tọdún mẹ́wàá. Bẹ́ẹ̀ni, officially. Okay, mo bẹ̀rẹ̀. Já kí n kúkú sọ story bí ẹ sọ bẹ́ẹ̀ ṣe bára yín ní díẹ̀. Okay, at first I was married. Mo fẹ́ ọkọ ní 2002. 2002. Mo fẹ́ ọkọ but kò fẹ́ yẹ kí n ṣe kankan. Má jáde, má ṣiṣẹ́, má ṣe kankan. Má sùn, má tọ̀. O dẹ̀ ní fún mi lówó kí n ṣe wọn. O ní fún mi lówó kí n. Wọ́n ti bọ̀rọ̀ jẹ́ o. Kí n ránṣọ kí ṣáà wà nílé. Dèdè place tí máa lọ ń gbà yẹn níbi àmọ́ lọ sọ́jà mi lọ ra nǹkan ọbẹ̀ tá máa àbí mo lọ church. Ní church kẹ̀dẹ̀rẹ́ ìyàwó pásítọ̀ máa pariwo obìnrin ò gbọ́dọ̀ jókòó kó máa wo ṣe nǹkan. Do something with your life. Bẹ́ẹ̀ni. Just look for something you love to do. Ẹ̀wọ̀n èmi kẹ̀dẹ̀rẹ́ mo ní passion for fashion. Then ìyá mi tailor ni ìyá mi. Nínú gbogbo ọmọ méje tí ìyá mi bí èmi nìkan máa ń súnmọ́ machine tí máa ń tà pé mo fẹ́ tẹ̀ machine. Ìyá ẹ̀ tó máa ní kúrò ń bẹ́ẹ̀ kó wọn máa ń lé mi but ẹ̀wọ̀n àwa really náà kì í ṣe pé mo kọ́ náà lọ́dọ̀ wọn mi kọ́ rárá but ìgbà tí wọ́n wà ní ọkọ̀ tẹ́ pé tí bá fẹ́ jẹ biscuit àdúró kọ́kọ́ dé kó wá fún wa lórí biscuit. Ọlọ́run dákun dáadé tí a bá fẹ́ jẹ pa àdúró kí dáàdì wá fún wa 5 naira káfí rẹ̀ pa. Kò dẹ̀ ṣe kan tó ń mú èèyàn ẹ tí mo bó ṣe. Kò dáa bẹ́ẹ̀ kò dáa. So tí àwọn bá sọ máa sọ̀rọ̀ ní church obìnrin má jókòó ẹ̀mọ̀ wọ́n ti máa ń ṣe àwọn women meeting tó ti máa ó dé level kan ìyá bá sọ wá gbà yẹn ó invite àwọn èèyàn kọ́ wa bó ṣe ń ṣe ìwú stove bó ṣe ń ṣe insecticide bó ṣe ń ṣe heart bó ṣe ń ṣe zobo bó ṣe ń ṣe kunu bó ṣe ń ṣe snacks pé
just have something doing. bẹ́ẹ̀ni. But mo discover pé mi love láti ránṣọ máa ń lálà mo máa ń ríra mi pé mo ránṣọ ṣáà. tẹ machine. So mo wá wò pé kí ni mo lè ṣe sí gbogbo nǹkan tí mo kọ́ yẹn kò tí ẹ̀ wùn mí nǹkan tó kọ́ wa church nígbà yẹn òun ni machine yẹn ṣáà ni nínú owó ọbẹ̀ màmá dá 100 naira. Bàtí sọ̀bẹ̀ lẹ́nu 100 naira ni o màmá dá 100 naira pàtó owó ẹ̀ wá pé 8,000 wọ́n á pè mọ́ mi jọkọ̀ máa mọ́ mi kọ́ jọkọ̀ wá lé mi wọ́n ní mo fẹ́ ra machine wọ́n ní ìbéèrè ti fẹ́ rí owó kiri kankan ẹjọ́ mo ti dá owó kan 100 naira ìfẹ́ abẹ́ kápẹ́ẹ̀tì báyìí ni wọ́n lẹ́sìn sí. 100 naira títí tó pé 8,000 wọ́n ní mo ti ní 8,000 mo wá kó fún wọn wọ́n wá bá mi fi 600 kún wọ́n wá ra machine fún mi 8,600 èsì tẹ̀sí wà first machine ọ̀rọ̀ àdé pàtọ́kọ́ danger ẹ̀ tó ní where did you get machine from what is this? I said na my mama buy am. ní wedding gift ẹ kọ́ fún mi tọ́ fún mi ń gbà yẹn wọ́n ṣẹ̀ fún mi ní ìdẹ̀sí bá wọn mi sọ mo ti ní ẹjọ́ kẹ́ sọ pé wedding gift. àbí àwọn náà ni wọ́n rà wá. wọ́n pé kò ń ṣe nǹkan tó bad náà. bẹ́ẹ̀ ni. so bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn a ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe túkẹ́ nu ilé nìyẹn. mo máa ń lálàá pé mo gé aṣọ tí bá jí lójúmọ́ mo máa wò pé báwo mo ṣe gé aṣọ yẹn máa ń try láti rántí àlá yẹn. ṣé wàá rí ìgbà tí mo ṣe wedding yẹn mọ wedding box aṣọ gbogbo ẹ̀ ni mo bàjẹ́ o máa yọ ẹ̀kọ́ bọ́ta màmá try láti rántí mo ṣe. ẹ ṣe gé lójú àná. màá máa jó ìní papọ̀ lóòótọ́ ó máa ń dòdìdì o. máa wọ nǹkan mi gbà yẹn ṣé mo láṣọ tí mo lọ ṣọ́ọ̀ṣì aṣọ wà ní box kò sí kó tá a fẹ́ fi lọ rán. tá a fẹ́ fi rán. so àwọn tí bá ti pieces bẹ́ẹ̀ yẹn tí bá ti wọ̀ èmi àpàṣẹ báyìí aṣáwọ̀ bẹ́ẹ̀ aṣáàtẹ̀láṣọ fi change tàbá wọ̀ ní church. àbí àwọn èèyàn gá tún máa wò yín lọ́rùn ní church gáwọn ọ̀gẹ́sà Janet ó méjì sọ fún yín ó tẹ̀lé lady kan tó yẹ pé designer ńlá ní church wa ń gbà yín ó máa fọwọ́ kan yín lára yín bá ló lè fún ẹ bàá máa rẹ́rìn máa ní is me is it fine and bẹ́ẹ̀ ni apáṣà ni don't let anybody degrade you or make you feel less pé you made it is beautiful. èmi gan-an máa tún wò pé mo ṣáà ti change aṣọ ṣáṣọ yẹn kan tí mo wọ̀ last week ni mo tún wọ̀ lẹ́nu. bẹ́ẹ̀ gbà bí ìkẹ̀lẹ̀rẹ́ tí bá lọ sọ́jà tí bá rí change díẹ̀ ní owó ọbẹ̀ àárọ̀ òkìrìkà àwọn òkìrìkà yẹn bá ti gbé wálé màá tú máa gbé lórí èèyàn kára máa trace ẹ̀ màá máa rán òkìrìkà yẹn máa rán padà máa aṣọ yẹn gangan máa rán òun náà padà máa wọ̀n with the help of Almighty God. Ọlọ́run wá sọ di. ẹ tún ti ránṣọ nìyẹn ẹ tún ti rán style kan nìyẹn. so bẹ́ẹ̀ mo wá ń learn from that gbàdúrà máa lálàá mo ṣàbá ń lálàá ṣá aláì náà ni màá rí style màá rí pé mo gé báyìí tí bá dẹ̀ ti rán ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni mo máa jubilate pé mo gẹ̀ẹ́tì ilé. so bó ṣe wá di ńlá mọ́ yín lọ́wọ́ ni. in fact wọ́n á bẹ̀ sí ń change church gangan lóyún mo ti bẹ̀ sí ní dá pé mo ń yọra mo ń change aṣọ ẹ̀yà pásítọ̀ ní àṣẹjẹ́ náà ó mẹ̀dùn ní mọ́mí sí mi o ìyá ẹ̀ wá fún mi láṣọ nígbà kan pé ó yá. àwọn náà fẹ́ patronize yín. kí tó ránṣọ yìí ọ̀run fẹ́ bọ́lẹ̀ ìwé ni mo gbàdúrà Ọlọ́run o aṣọ yìí má dojú tì mí ẹ mọ̀. ẹni tó bá sì ti fọlọ́run ṣáájú gbogbo kan tó ń ṣe lójú tí yín ó lè dàbí eré o bí àwàdà. bí eré bí àwàdà ní lóòótọ́ tó mo love iṣẹ́ yẹn mo love. In fact, mo máa ń sọ fún àwọn ọmọ ọṣẹ́ mi pé if I come to this life again, I want to still be a designer. Wow. It makes me happy. Ẹ mọ̀. So bẹ́ẹ̀ pàtí mo rí pé mo ránṣọ kan fún ìyàwó pásítọ̀ àwọn church member wá wò pé mo ránṣọ fún mi àdàmí sọ plot mọ̀ mí wẹ̀ o àdàmí sọ plot mọ̀ mí ẹ mọ̀ inú mi ń dùn pé bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún mi ilé àti ìdílé tí help me so much àwọn lọ́wọ́ encourage me wọ́n bẹ̀rẹ̀ sí ní fún mi láṣọ díẹ̀díẹ̀ tẹ́ ń sọ yìí ìyẹn ti tó ọdún mélòó báyìí. Ìgbà yẹn mo ṣèbí first son nígbà yẹn like 2004 2005. 2004 2005 ń lọ bí ogún ọdún náà báyìí ń lọ bí ogún ọdún. ẹ jẹ́ àṣẹ báyìí láti 2004 yẹn
náà la lè ti pè é ní professional. ṣé mo ti professional ṣá gbà yẹn a ṣe part of ngbà yẹn. ẹ ti bẹ̀rẹ̀ sí ní ránṣọ fáwọn èèyàn, ẹ ti ń gbowó. mo ti gba 100 naira first owó tí mo kọ́ gbẹ́gbà 100 naira adẹ̀dá láì ní ìfọwọ́sọ ní 65 naira èyí dẹ̀ fi mi lọ́dẹ̀ in fact mo inú mi dùn torí mo fẹ́ sọ tight. I was just happy because àwọn yẹn wá ń pè yàn tẹ́ mọ́ church nígbà yẹn wá ń pè yàn pé tight máa hò pé njọ́ òlèmí náà fẹ́ dìde sọ tight. sọ tight. you know njọ́ wo ni mo fẹ́ ṣiṣẹ́ tí mo náà ṣiṣẹ́. tó fún mi láṣọ mi ìgbówó mi ní mọ́mí no mo ń wà kọ́ wá fún mi láṣọ pé bẹ́ẹ̀ ni ó máa ní I want you to do like this I want you to do like this mo kọ́ wọ́pọ̀ pé báwo mo ṣe fẹ́ ṣe mi ṣàṣe gbà tó máa gbé ó lé mi lọ́wọ́ ó gbé 100 naira lé mi lọ́wọ́ ẹ wo mo sọ tight 10 naira inú mi dùn tó jẹ́ pé. òfin kò jẹ́ kẹ́ sọ 10 naira náà nínú 100 naira torí ẹ ti ra láìní 65 naira. the fact pé mo tẹ̀ fẹ́ sọ tight lásán ló múnú mi dùn pé mo ti ṣiṣẹ́ mi náà máa san kankan tó máa ní everybody for tight kọ́ dìde mi náà dìde. àbí ẹ̀yin náà dẹ̀ dìde. that was what actually ìgbà wo lẹ́yìn wá lè pera yín pé ẹ ti wá di professional nídìí ẹ̀. now mo wá bẹ̀rẹ̀ sí ní ránṣọ yẹn díẹ̀díẹ̀ mo ní lédè kan CEO 3Ds Saronke next door neighbor mi ní come street church members ni wá so ó kọ̀ ní kí bá àwọn aṣọ kan bá rán wá láìkẹ́ bó ṣe ní bàbá and she was working with Afrijet air hostess nígbà yẹn mo ránṣọ yẹn fún mi fún gbogbo life mind mi mo fi ránṣọ yẹn it came out nice bó ṣe invite mi wá síbi iṣẹ́ wọn pé àwọn friends ẹ̀ wọ́n fẹ́ ránṣọ ní Afrijet àbá lọ àwọn gẹ́ẹ̀sì ṣàpò aṣọ fún mi mo ṣàwálé pẹ̀lú Holy Spirit of God don't leave me. bẹ́ẹ̀ni I want to do this don't forsake me. wọ́n yẹ bẹ̀ sí ní fún mi láṣọ and God so faithful. He's been a faithful God. bẹ́ẹ̀ni. Man direct me right path. That was how I started to wear bẹ̀ sí ní wọlé. This same lady náà àǹtí ẹ̀kọ́ dé láti US àǹtí ẹ̀ máa ránṣọ pẹ̀lú vivid wọ́n dà pé wọ́n wá aṣọ tó rán fún àǹtí ò bọ́ sí rárá period yẹn wọ́n wá pè màmá fún mi ṣe mo ṣàgbà máa ṣọ yẹn jọ mi tiẹ̀ lè pé iye tí mo fẹ́ sọ wọ́n kọ̀ ní iye báyìí mo ṣe iye gbà yẹn bá ní 32,000 aṣọ yẹn tó 10 aṣọ àkàrà yẹn tó 10 ṣàpè 32,000 wọ́n bá fún mi lówó bá dé mi lẹ́mu ní mi mo gba owó báyìí Janet má dáwó sílẹ̀ lè má rọra mi sílẹ̀ ní mo gba owó báyìí wọ́n lọ Janet 32K just like that and that was how I fixed my passion. ẹ bá rí ìtàpé lọ́kọ tó nílé máa ń bẹ̀rẹ̀ ní sọ katakata wá ṣètò tẹ̀lú létí pọ̀ jù kíní kan he was against my work and he was against it he was against like ibo ló lọ gba ẹ̀mí tí ní ṣọ́ọ̀bù nílé ẹgbẹ́ bẹ́ẹ̀dì lágbé machines bẹ́ẹ̀dì gan la fi ń lọ́ṣọ ẹ̀mù nínú rúùmù wọ́n ní mo ṣe máa pariwo machine pariwo nílé ìmọ̀ ránṣọ nílé every time noise gba mí gan ọ̀sán ní òru ni máa ránṣọ tí bá ti lálàá bá ti rí mi. ṣé yíbò ni wọ́n ni. sọ ma kọ́ ìbọn ó ṣàìní ariwo yẹn pọ̀ tí mo nílé lọ́rọ̀ kan ṣá ọlọ́run ṣáà help mi marriage yẹn ṣáà ó crash síbẹ̀. ó wá lead to domestic violence lílù lé nílùú dọ́là after like 7 years marriage yẹn I have to opt out. Ìgbà tí mo kúrò nílé machine mi ni mo gbé àtàṣọ customer mi gbé kankan. àtàṣọ customer. tó tẹ̀ fẹ́ lu ẹ̀mí mi dákú mo fẹ́ kú sínú mi tí àkọ́kọ́ gbé machine gbé sí ilé neighbor kan ní street bẹ́ẹ̀ mo lè kó gbaṣọ customer mo mọ̀ pé tí bá ti náà wọlé. bẹ́ẹ̀ ni kò sí pé ọlọ́pàá fẹ́ mú mi. so and that was how I started. tẹ̀síwá ráyè iṣẹ́. mo tẹ̀ wá squat pẹ̀lú màmá kan ní ṣọ́ọ̀bù pé màmá yìí máa lọ ń wí ìbàṣọ lọ́dọ̀ ẹ̀ ni máa lọ ń wí ìbàṣọ lọ́dọ̀ ẹ̀ ni wọ́n sọ fún mi pé ẹjọ́ mo fẹ́ pé máa ṣe mi sí mi kò fẹ́ pé jọ́ màmá yẹn rí mi wọ́n gbogbo ojú mi tó akọ́lódé mi ẹ wò mí ìfẹ́ sọ̀rọ̀ pé ẹjọ́ mo fẹ́ ṣáàjà wọ́n ní kò sí wàhálà pé space wà mo wá knowing that I will boost our own bẹ́ẹ̀ni work definitely. so mo yẹ gbé máa ṣe síbẹ̀ ibẹ̀ mo ti wà tí mo ti ṣáwó jọ aṣáàjàjọ 100 naira aṣáàjọ ilé aṣáàjọ after 6 months I was able to rent a shop on my own ìgbà yẹn màá sọ pé mo officially tẹ bẹ̀rẹ̀ iṣẹ́. máa sọ fáwọn ẹ̀ pé mo officially bẹ̀rẹ̀ iṣẹ́. ìgbà tẹ́bùn yẹn ti bẹ̀rẹ̀ náà lẹ ti bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́kàn ń wò bẹ́ẹ̀
ẹ̀yin ọdún tẹ̀yin wá ń sọ tẹ rẹ́ǹtì ṣọ́ọ̀pù yẹn ọdún wo nìyẹn ní 2010 wow ìyẹn dàbí ọdún 12 sẹ́yìn ilé ní ìbáyìí adúpẹ́ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ adúpẹ́ ibi olúwa mú yín dé a sì tún dúpẹ́ ibi tólúwa tún mú yín lọ nítorí mo rí pé gbogbo ẹ̀ ní sáprápra báyìí sáprápra ẹ jẹ́ àṣẹ báyìí a fẹ́ dé òkè lọ́hùn fẹ́ kẹ́ ẹ sinmi díẹ̀ àtìgbà tẹ́ ti dé mi jẹ́ ẹ sinmi orin wo lẹ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ ká lọ wò lé ká fìfì ẹsẹ̀ rajó. orúkọ èyí tẹ́ bá ti fẹ́ fún wa iye ọkàn náà ni. mo ríre macabdu. mo ríre gbà ó yé ó ṣe mí lóore ó yá mo ríre gbà. ó dáa àlejò mi ní ká lọ wo mo ríre láti ọwọ́ Mike Abdul ká fìfì ẹsẹ̀ rajó lé tá a bá wá padà dé àlejò mi sì wà ń bí wọ́n sì wà ń digbí wọ́n sì máa bá wa sọ̀rọ̀ tó pọ̀ léni ẹ kú kalẹ̀ àwọn á padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín ó ga jù lórí ètò lẹ́ni torí pé èmi gan mo ríre mo ti ríre gbà yé ó ṣe mí lóore òkè mo ríre àlejò mi ń kọ́ ó ṣe ẹ̀yin gan lóore ẹ kú kalẹ̀ lórí ètò ẹ rọra mà à ń sọ̀rọ̀ lọ kó tó di pé a lọ sí ilé agbára nípa iṣẹ́ aṣọ ọlọ́ṣọ̀ọ́ fashion designer tẹ̀yìn yàn láàyò ẹ sì ń sọ bí iṣẹ́ yẹn bó ṣe bẹ̀rẹ̀ fún wa ó jẹ́ ń bèrè lè ká dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ díẹ̀ nílé nípa iṣẹ́ tí ẹ̀yin yàn láàyò ká pé èèyàn fẹ́ràn aṣọ nísìn ká pé àwọn ọmọ kéékèèké wọ́n fẹ́ kọ́ṣẹ́ aṣọ rírán lọ́dọ̀ tiyín kí ni àwọn nǹkan tí wọ́n máa kọ́kọ́ nílò láti mọ̀ nídìí iṣẹ́ aránṣọ yìí? Kò sí big deal nípa iṣẹ́ aránṣọ rírán. In fact, most of my friends àtàwọn ará àdúgbò tí bá mo máa ń sọ fún wọn pé tí ọmọ yẹn bá ti ń wọ SS1 SS2 ẹ tètè lọ occupy mind wọn pẹ̀lú iṣẹ́ ọwọ́. After school kọ́ wà mí after tó bá máa fi parí secondary school wọn á kọ́kọ́ rí kọ́kọ́ mú dání kọ́ tó máa wọ yunifásitì àwọn ọmọ tèmi wọn níṣẹ́ ọwọ́ wọn kọ́ṣẹ́ ọmọ mi kọ́ wà yunifásitì kó tó wọ yunifásitì ó kọ́ṣẹ́ ọwọ́ kó tó lọ. Iṣẹ́ ọwọ́ wo ló kọ́? Ó kọ́ báyìí tún fóònù ṣe àti laptop. Ọkùnrin àwọn méjèèjì mo tiẹ̀ kọ́kọ́ tí wọ́n ti dẹ̀ lọ́wọ́ tiẹ̀ láìkẹ́ rárá ètò ìlàkọ̀kọ́ yẹn kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá kò láìkẹ́ and mommy what is this every time you say somebody go and be pressing machine what is this kò fẹ́ kí ló fẹ́ òun like PS ó like electronics and all that so mo jù síbi kan ìyẹn ló ṣe tó fi ṣe tán tó fi wọ ní admission wọ school. Ìkejì ó handle camera mo ti tìyẹn náà sí ó like ìyẹn máa ń yà nǹkan ó máa ń draw it's very good craft and all that ó dẹ̀ máa ń handle camera dáadáa mo ti jù ú náà síbi kan ó fẹ́ ṣe SS3 bá ti parí ń sìn á ṣe yẹn wọ́n yẹ kó tó wọ school. kó tó lọ school. So iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì àwọn ọ̀rẹ́ mi tó bá wà ọmọ kéékèèké tó bá wá wọn nílà tí ní wọn wọn nílà tí tó bá ti wá àwọn náà máa kọ́ ọmọ yẹn tẹ̀ máa kọ́ wọn pé báyẹn ṣe and it's interesting because something tí wọn ò náà ìdẹ́ tó mọ̀ rárá so wọ́n máa ń wà yígà ọ̀gá tèmi èmi ò lè ń ṣọ̀gá tó burú mi ń ṣe pé fọmọṣẹ́ àjọ máa ń ṣeré ni so ó máa ń jẹ́ kí iṣẹ́ yẹn kó rọrùn kó wù wọ́n ìjọba bá ti wá sí iṣẹ́ ọ̀gá kúrò ṣẹlẹ̀ lánàá mi wà fi ṣe àwọn máa bèèrè kúrò ṣẹlẹ̀ yìí mọ̀ so it's a place where it's a job where you love to craft ẹ̀mọ̀ ká má ṣọdún di báyìí ká wá curve ká sọ di shape ká wá yà nǹkan sí ká tó bead sí ká tó irin sí báyìí ká tó ẹ̀mọ̀ it's something very very interesting. Èmi tẹ̀ ń wo eré ilé ìtẹ̀wọ̀ sọ́rùn àtìgbà tẹ́tí dé ni mo ti ń wò ṣá ṣé àwọn kinní tí èyí tò sí ara aṣọ títí yìí ṣé wọ́n ń tà báyìí náà ni àbẹ́yìn lẹ tó kọ́. Àwa la tó o ẹ mọ̀ pé fashion máa ń revolve a máa move from one style so àti bọ́ sí season bidding iṣẹ́ bidding ẹ bá ti bẹ̀rẹ̀ sí ń wo àwọn ẹ máa ń wo tv ẹ máa rí pé àwọn top designers wa wọ́n ti ń bidding so àwa la tó gbé léyìí àwa la sọ́dọ̀ dídì àwa la tó wá gbé sórí aṣọ iṣẹ́ ọwọ́ àwa la ṣe so àti bọ́ sí bidding era.
ẹ̀yin ẹ lọ ra bíìdì ní ẹyọ ẹyọ kọ̀ọ̀kan lẹ́yọ ẹ àwa tó à ń ṣe ìtọ́jú ilé ìlọ tó máa kún tó máa kún dáadáa ẹ sì ṣe fún olóòtú ètò ìjíròrò òwúrọ̀ náà sí ẹ ti ṣèlérí o kò sí wàhálà wípé ẹ ṣe fún kò sí wàhálà táàfì wá bá yín sọ pé Bẹ́ẹ̀ni. kí ni orúkọ iléeṣẹ́ ìtajà yín. Jane Stitches. Jane Stitches. Ó dà tó jẹ́ níjọ́ tí n bá ti wọ̀ ń pé Jane Stitches sí àwọn ni wọ́n ṣe mí lóge o. Ẹ jẹ́ ṣe báyìí láti gbà tẹ̀ tí wà nídìí iṣẹ́ kí ni àwọn kan tó dàbí àdójúkọ tẹ́ ti bá pàdé. Àwọn kọ́sọ́mà láròrò. Kọ́sọ́mà láròrò. Téèyàn bá náà fẹ́ rí nísìn kí irú èèyàn kó wá nísìn kó ní ṣe style tẹ̀wọ̀ lánàá ẹ̀ mú láìkẹ́ gẹ́gẹ́ kó náà fẹ́ fún yín 2000. Ẹ̀yin náà sọ pé à ń fèsì rẹ̀. Eyín ò dáa tó fẹ́ kẹ́ rè jí gbogbo. ṣe rí style tẹ ṣe rí ẹ lè gan 2000 rà. Bẹ́ẹ̀ ni. Don't talk of velvet don't talk of gbogbo ìkọ́ta fi ràn mẹ́ẹ̀sì gbogbo ẹ̀ mọ̀. Tẹ́ bá wá sọ ma ní ó máa ṣakọ àwọn bá ti kàwé ẹ̀ bá dáhùn ránṣọ báyìí akọ wọn máa ń pọ̀. Customer aláròrò. One of the challenges. Àwọn làkọ̀kọ́. Then electricity. Iná. Keep burning fuel. Ẹ mọ̀. Ṣé ẹ nídìí iná tó pọ̀ tó bá wọn? À ń lo náà nàá bà. Yàtọ̀ sí pé kẹ́ ẹ lọ́ṣọ. Kí ṣáṣọ nìkan là ń lọ. A máa peel aṣọ, a máa stone aṣọ, a máa lo industrial machines ṣiṣẹ́ weave and all that. So a máa lo náà. Abáà lẹ́yìn ìṣe gbọ́dọ̀ gba fáànù sára. Bẹ́ẹ̀ ni olóòótọ́ ni. Èsì gbọ́dọ̀ ṣiṣẹ́. Èsì gbọ́dọ̀ ṣiṣẹ́, fáànù gbọ́dọ̀ ṣiṣẹ́. So kì í ṣe pé iron rẹ̀ but iron yẹn wà very very important. Very important. Ẹ jẹ́ n bèrè báyìí iṣẹ́ fashion designer níbi tó gbèdéke tó dé dúró ní agbègbè tá a wà yìí níbo lẹ́yìn sì wò pé ó ṣì ń lọ ṣé gbèdéke tó dé dúró iṣẹ́ yìí fi hàn pé agbègbè tí àwa wà yìí ṣe fi hàn pé àti arrive. Àwọn wá ṣe àti ní Nàìjíríà o àti meet up pẹ̀lú àwọn international bodies àti meet up gidigidi we are really so à ń ṣe pé kì í ṣe pé a ṣe wà lẹ́yìn àti move we are trying. Ẹ̀yin bò lẹ́yìn wá fi pé iṣẹ́ tailoring ó ṣì ń lọ nílùú tá a wà yìí. Ẹ ti rí ibi tí bank manager ti ń resign kọ́ṣẹ́ tailor. Èmi ti train bank manager kan rí tó resign masters holders nígbà tí ẹ bá lọ sókè tó dé oníṣẹ́ tailor lóhùn because wọ́n rí pé there is more to it. So èyí ń ṣe iṣẹ́ tailor ń ṣiṣẹ́ tí o máa fọwọ́ rọ́ sẹ́yìn ayé àtijọ́ nìyí tí a máa gbé wa àwọn tó ń kọ́ṣẹ́ láwọn àwọn pé ìwọ̀n kọ́ṣẹ́ tailor àwọn lọ yunifásitì àwọn tá lọ wá ti dé kí ló mú wa. Tàbí kí ló mú wa. Ẹ̀yin ti ní ìrírí. Owó tí ẹniṣẹ́ ọwọ́ lè fi bínú náà ní one day sálárì ẹ̀ náà lè fi bínú náà. Ẹ̀mí wọn ò gbé ẹ̀mí wọn ò gbé ẹ̀yin tàṣírí yín tójú yín dán rekete tí iṣẹ́ ọwọ́ yín gan-an tẹ́ fi showcase sára yín tó bù wáyà yìí kí lẹ ṣe ń dàgbà sí báwo lẹ ṣe ń build ara yín. Ọlọ́run tẹ́ ẹ̀pọ̀ wa social media wà ẹ̀tọ́ wa social media so we keep learning every day. Ojoojúmọ́ là ń kọ́ ọ̀nkọ́ ojoojúmọ́ là ń kọ́ with the help of Almighty God inspiration wá. Then social media you go on Instagram you go to talk you see how new things are being done. We move. We don't have èèyàn gbọ́dọ̀ jókòó sójú kan if no ma wà updated tó bá ti gbélé yọ báyìí tẹ̀lé tó bá ti ń gbélé yọ báyìí you follow you learn if not yẹn máa dárò kó kalẹ̀. Àdènà àwọn ọmọ wa ń sìn orí wọn gbá gidi gan wọn ti fẹ́ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tẹ́ wá ń ṣe yìí kí lẹ ṣe ń ṣe pẹ̀lú àwọn competitors yín káàkiri lórí social media náà ní ìgboro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá náà lè máa sọ pé ojú ọ̀run ó tọ́ ẹyẹ fò láì fara kanra wọn. sí competition
the only thing you improve yourself. Ọ̀tọ̀ èmi ń jowó yẹn èmi ò dẹ̀ ń ṣe lára yẹn the only thing tí of course everybody máa ń tó jù òun lọ everybody máa ń tó jù òun lọ the only thing you do is just aim higher pé kémi náà ṣe báyìí kémi náà package báyìí kémi náà ó tán èmi ò ń kọ́kọ́ tẹ́lọ̀ mẹ́jọ sẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀dọ́ ìmáṣe tèmi ọlọ́run afẹ́ mi ní kọ́sọ́mà tèmi tó fẹ́ wá. bẹ́ẹ̀ni mo bá ti bá dẹ̀ ti màjẹ́ kó tẹ́ mi lọ́rùn. kálukú á ta tiẹ̀. ìtì ìbàdàn mọ̀ we sort for it. Go online we sort out báwo lọ ṣe lọ́rọ̀ arrive sí báwo lọ ṣe dé ibà. àwọ̀ gbogbo tí wà easy nsìn. bẹ́ẹ̀ni o ti wà you go online just search how is it being made and all that then you look with Almighty God tí wọ́n fi sáájú ọlọ́run kí ni ìláyé mi ó máa wá èmi tẹ̀ sí ní gift yẹn náà I see it in dream it comes ó máa wá káṣà wá pé àwọn ọmọ kan fẹ́ wá kọ́ṣẹ́ owó lọ́wọ́ yín báyìí kí n padà sọ́dọ̀ àwọn tó ń kọ́ṣẹ́ bí oṣù mélòó ni wọ́n máa gbà tó kọ́ iṣẹ́ télọ̀ tán. àwọn èèyàn máa ń fi ìpè iṣẹ́ télọ̀ bí a bí iṣẹ́ hairdresser ni àbí iṣẹ́ makeup artist iṣẹ́ télọ̀ ń ṣe mo máa sọ fún wọn àwọn ẹ̀kọ́ bá wọn ti learn 3 months bá máa wò pé 3 months kò ṣe tí wọ́n bá ń tẹ machine ṣá. kí ló fẹ́ fi kọ́. In as much as wíwèé mi mo máa ń hide nǹkan fún ọmọṣẹ́ tí a bá fẹ́ gẹ́sọ̀ ọjọ́ máa wà lórí tébù ni àwọn máa sọ gbogbo English àti Yorùbá gbé àwọn máa sọ papọ̀ ìkọ́ tètè ẹ mọ̀ even at that kò kí easy èmi máa ń in my place is duration of 2 years. mo ní àwọn tó wà school tó bá dé we continue from there mo ní àwọn tó wá tó fẹ́ serve tó bá dé we continue from there for 2 years in fact some of them gan àwọn slow learner àwọn mẹ́pàá mi wọ́n slow learning 3 years. It's not like I'm adding any additional fee or anything. To my own ti mo ṣe dé level kan tí mo ti mọ̀ pé you are good. You can but go. The maximum of 3 years, but most times 2 years in duration. I mean, my 6 months. Imi gan tó ti kọ́ bí kan tẹ́lẹ̀, tó ti ná idea. Tó bá ti wá máa rí pé wọ́n kọ́ mọ̀ báyìí tẹ machine ọmọ kọ̀ọ̀kan. Gígédé láṣọ, ability to cut and bring out the shape everything you want then. But the machine àti the machine gun is the easiest thing in tailoring work. That's the job but ká tẹ́ aṣọ ọ̀pá mẹ́fà sí orí table kó wá your hips kó your bust kó your waist kó wá kan gbogbo ẹ̀pọ̀ kó mú cup bọ́ta kó mú ẹ̀mọ̀ ìyẹn gangan níṣẹ́. ìyẹn gangan níṣẹ́ ẹ̀bẹ̀. So with 2-3 years. ṣé àtìgbà tẹ́yìn tẹ̀ ti bẹ̀rẹ̀ ṣe ẹ ti ní experience torí ọ̀rọ̀ gígé aṣọ tẹ́ ẹ sọ yìí ni ẹ ti ní experience bóyá kẹ́nìkan sọ pé bóyá ẹ ti bàṣọ jẹ́ rí àbí nǹkan kan. tábà ṣe bẹ̀rẹ̀ lé gọ́ngbà mi ẹgbẹ́ máa pé ṣé mo sọ bẹ̀rẹ̀ ṣá. ayọ̀ ti já. ẹ máa ní yé magíyò tó yọ iṣẹ́ wá pọ̀ báyìí so máa ń bẹ iṣẹ́ ọwọ́ ni bẹ́ẹ̀ni àwọn tó ń ṣerun wọn máa ṣerun gbà mí wọ́n á rí tọ́ ṣerun yẹn gbogbo scarf wọ́n á bọ́ọ̀nù ẹ̀dá yẹn máa wọ pé báwo mo ṣe bí ara ṣe yẹn ni ò dá irọ́ ni o wọ́n ti tẹ̀ wọ́n ti fa ẹni tó yẹ pé ó ní ó ti yẹ yín makeup náà wọ́n á fa makeup yẹn kan báwo mo ṣe dàbá jẹ báyìí ẹ mọ̀ so kò sí iṣẹ́ ọwọ́ tó ní níbẹ̀ àwọn customer mi máa wá máa ní kí lè rán báyìí kí nìkan ní bá wọn jà á máa bẹ̀ wọ́n náà ni then a lè improvise ẹ̀ ká tún sáré tún ṣe ká sọ di style mi ọ̀ ká ṣáà máa nǹkan tó ń bí style gangan nìyẹn nǹkan tó ń bí style gangan nìyẹn èmi aṣọ àjò alára appliqué kan á gbé sí wọn tẹ́wọ́ ṣe rí kí n tó gbé sí ẹgbẹ́ aṣọ àǹtí yẹn mo láìkí ẹ̀ wọn ní mọ̀ pé wọn dẹ̀ mọ̀ pé aṣọ ti jó ni aṣọ ti jó. Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí gbogbo ibi tẹ́ ní lọ́kàn tẹ́ fẹ́ dé nídìí iṣẹ́ yìí gbogbo ẹ̀ náà lè máa dé tẹ́ tún máa kọjá ẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Awuyewuye táwa ń gbọ́ nígboro nísìnyí pé àwọn èèyàn gbẹ́sọ wá fún àwọn télọ̀ mọ́ ready to wear ni wọ́n dẹ̀ ń wọ̀ káàkiri kí ni ìyẹn ṣe dọ́dọ̀ tí yín. ready to wear náà télọ̀ ló ràn kò jábọ́ látọ̀run télọ̀ náà ló ràn ready to wear gbogbo aṣọ télọ̀ ló ràn. bẹ́ẹ̀ni. ṣe pé máa ṣe ọkọ̀ tẹ̀sọ́rí máa ṣe wọn èèyàn kan ló ń gé èèyàn kan ló ń àwọn èèyàn kan lè wá specialize lórí ẹ̀ ni which we can also do. aṣọ tó wà lára mi ní má náà fẹ́ rẹ̀ kí ni size what size. ó ti di ready to wear náà ni. ready to wear consult and send it sí dáadáa so kò sí bí English ló fi promote ẹ̀ òyìnbó
ready to wear. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn á sọ pé ìtọ́ ti ránlẹ̀ ládẹ̀ ń wọ̀ sí àti ẹ̀ ṣe wàhálà télọ̀ mọ́ àti ẹ̀ ṣe wàhálà kìíní kan mọ́. Télọ̀ náà ló ràn kò jábọ́ látọ̀run wà télọ̀ náà ló ràn. Télọ̀ ló ràn. Àwa náà ṣe ready to wear dáadáa tọ́tẹ̀ ń tà lọ́hùn lọ lórí ìbò tọ́kọ̀ máa ní àwọn fẹ́ size bí àárọ̀ ìbọ̀ send it ready to wear. So kò sí ìrun káàkiri irú ẹ̀yin báyìí ṣe tẹ̀tẹ̀ wá sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ lọ́gà ẹ̀yin ni Ọlọ́run lọ̀gá mi. ẹ̀yin àti Jésù jọ ni ẹjọ́ ń kópa tó bá ti di òru ni Master Jésù máa jí yín máa jí yín pẹ́pẹ́pẹ́ wọ́n á sọ pé òkè ó ya Janet style ilé ni ó tún kùtà fẹ́ gélé ni o kò jẹ́ ká lè béèrè pé ó tó gbà mélòó lẹ́yìn gan fi kọ́ṣẹ́ ó tó kinní kan lẹ fi mọṣẹ́ ó dáa ẹ ti sọ. mo máa acknowledge ìyá mi as ọ̀gá mi but wọn ti kú wọn wà láyé wọn tẹ̀lé testify sí pé ó máa ń yà wọn gan lẹ́nu pé báwo ló ṣe ń ṣe because at least àjọ wà ní títí tí mo fi máa rí ìgbà tí wọn alẹ́ ọkọ wọn máa ń wá wò mọ́ sọ wọn mọ̀ pé níbi tó ti wá kọ̀ gbàgbé màá ní mọ́mí come teach me how to do buba àmà ní ẹ̀ ń gbé kíní lẹ̀ wọ́n ń dá mi lọ but àwọn gan máa ń sọ fáwọn ẹ̀ pé kò kọ́ṣẹ́ o bó tẹ́ mọ̀ kò tọ́lọ̀ bá ti kọ́ mọ́yàn kéèyàn tètè discover ẹ̀ kéèyàn tètè put yourself in that line because máa ń wọ́n dà pé iṣẹ́ òun nígbà tó ṣe what other job would I have loved to do maybe màá sọ pé mo like ijó mo máa ń jó kékeré nígbà yẹn mo ń jó bí ẹ bá ti di international dancer tòmọ́ tó bá ti dé èjì kan lóòótọ́ tó bá dé èjì kan máa kò ní sí. mo máa ń jó even ní ibi iṣẹ́ mi o mo máa I love music all the way ẹ ṣáà tán kó máa pariwo níbẹ̀ mo ń gé aṣọ mo ń jó mo ń ṣe that's me. ìbẹ́ bá fi jíjó ṣiṣẹ́ bí wọ́n bá ti dé èjì kan bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà èèyàn á rìtáyà èjì tí ò tiẹ̀ pẹ́ rárá bí wọ́n bá ti ń wọ 40 ijó wo lèèyàn tún jó ká. ó dà Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ iṣẹ́ aṣọ rírán òun ni ẹ̀yin yàn láàyò nídìí iṣẹ́ pé ká tún wá kọ́ ọmọ ká train wọn kí wọ́n mọṣẹ́ ìyẹn náà tún ni ẹ tún fi ń gbà lẹ́gbẹ̀ẹ́ kí lè ṣe wá ń mójútó àwọn orí tútù orí gbígbẹ ọmọṣẹ́ kọ́sítọ́mà ọmọṣẹ́. kí má sọ pé kò easy ó easy ni kí má sọ pé kò easy. At least from my record I've trained over 230 girls. Wow, girls lẹ́dẹ̀ tún pé girls lẹ́ pé women. àwa obìnrin ṣe báwa náà rèé ọ̀gá sọ pé àdá fún yín ká sọ pé ẹgẹ́ tí ẹ pa Ọlọ́run o ẹgẹ́ tí ẹ pa ẹ ti mọ̀ but Ọlọ́run help àti ọmọ mi tó yẹ pé mèrè láti ilé wọn wá ọmọ mi tó yẹ pé nílé wọn dàbólì kan tọwọ́ bọ̀ kiri tó bá dé ibì kan ìwà tó dàgbà mọ́ nílé wọn pọ́n wò wọ́n máa wò. á wò èyí tó ń kó bad luck ìbọn ńkọ́ èyí tó tún jalè gbogbo ilẹ̀ akọ̀dá ọmọ yẹn akọ̀dé gbogbo ilẹ̀ akọ̀dá àdá fún yín gbogbo àdá wáyà pa ló wà tún bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà. ẹ wo mo gbà àwẹ̀ àtàdúrà mo gbà Ọlọ́run nìkan náà ni Ọlọ́run nìkan ló máa ń help èèyàn Ọlọ́run nìkan ló ń wá sọ fún mi Ọlọ́run Almighty God ṣàgbélé lọ́wọ́ bàbá mo tún dé o àwọn ọmọ tó dà sí mi láyà báwo mo ṣe fẹ́ ṣe wọ́n eléyìí ní mi lára Ọlọ́run dẹ̀ máa ṣe èyí tó yẹ kó lọ tó fẹ́ lọ Ọlọ́run lè tù kó lọ lóyún bí kò lọ kó má bá dẹ̀ ti lóyún ti parí iṣẹ́. bẹ́ẹ̀ni Ọlọ́run ṣáà máa gbá wa gbéṣẹ́ ńlá lé Ọlọ́run ṣáà máa gbéṣẹ́ kan lé mí tó iṣẹ́ tó tún lálùbáríkà irú eléyìí tó lóyún sí iṣẹ́ tó lérè lọ́lọ́run tún gbé kó ṣáà máa lọ ẹ wo lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn Ọlọ́run bọ̀dẹ̀ I still give it back to him. It's been God all the way. Olúwa ṣeun Ọlọ́run náà túbọ̀ máa tì yín lẹ́yìn síwájú àti síwájú sí i tábà ní ká máa tò àwọn ẹjọ́ yìí lọ láti ẹni títí di ọ̀la àní kúrò lórí ètò
bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ wọ́n ti ń ṣẹ́jú sí wa nínú ilé agodo pé àsìkò wa báyìí ó ti ń sáré ṣùgbọ́n àwa pàápàá àgbádùn yín torí àtẹ̀tù ti kọ́ àwọn ẹ̀kọ́ kan tàbí méjì lára àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá ń dágbére ẹ bá mi gba àwọn akẹgbẹ́ tiyín náà báyìí pé àwọn télọ̀ tí wọ́n ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kan ẹ bá mi gba àwọn lámọ̀ràn kan tẹ́ ẹ mú wá fún wọn láti lé àtàwọn ọmọ ọ̀kọ́ṣẹ́ náà ní ìṣẹ́jú kan. àwọn télọ̀ ẹgbẹ́ mi don't give up ẹ má rọra yín pin don't just keep moving up ẹ má dùn sójú kan iṣẹ́ bíìdì ló tún fẹ́ máa rẹ́ni ẹ tún lọ kọ́ bọ́yẹn ṣe ẹ tún so that wọn ní rọ yín sẹ́yìn iṣẹ́ any style tó bá rí pọ́n tó fẹ́ máa wọ̀ just keep learning ẹ má give up lórí ọmọọṣẹ́ olóríire tọ́lọ́run tì sí wa lọ́rùn a máa manage wọn nítorí àníbi tá fẹ́ dùn wọn sí ibi tó dà wọn sí ìyàwó náà nà mọ́. ó dẹ̀ máa tó yá àwọn náà ó máa tó àìmọye wọn tó padà wá àìmọye wọn padà wá sọ pé ọ̀gá akọ́tẹ́ má bàbá tó ń gbà yẹn má ṣe ṣe àwọn tó ti dá ti kọ́ tó ti dọ̀gá ìkọ́ ti ẹ̀wà tó ní ọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ òun dó wò ó máa jí láàárọ̀ máa ṣépè fún ọmọọṣẹ́ mo ṣe pé fún wọn ni wọ́n fi dá ló fi wà ókè báyìí tí bá ṣe pé fún ẹ ò ní dé level tó dé yìí now you don't curse your girls wàá máa bọ wọn ṣáyé yẹn bí bá jẹ ni wàá máa lo far words but ó ti stop ẹ ó ṣe freedom ọmọọṣẹ́ ní last year now tàdé lọ and this year rather tàdé lọ tí mo lọ so like that you don't need to condemn or insult or ṣépè fún ọmọ wọn nǹkan then àwọn ọmọọṣẹ́ náà ẹ farabalẹ̀ sí kankan ta ẹ bá ti níṣẹ́ lọ́wọ́ tí ni náà ní tó ti di ẹni ẹ and you make good life from it. ẹ ṣeun ìyá wa àdúpẹ́ torí pa àgàn pé yín kẹtẹ wá dá wa lẹ́kọ̀ọ́ díẹ̀ ẹ̀dẹ̀ dá wa lóhùn ṣé gan ni iṣẹ́ yín náà kò ní díṣẹ́ láṣẹ Ọlọ́run bá àwọn aráalé kankan sì fẹ́ pè yín wọ́n sì fẹ́ bá yín sọ̀rọ̀ kọta méjì ẹ bá mi sọ social media handles yín gbogbo bí tọ́lẹ̀ ti bá yín pàdé lórí social media Facebook o Instagram o fún àwọn aráalé. On Instagram Jane Stitch. JANESS méjì wà láàrin mi SSTITCH kò sí ES níbẹ̀ o Jane Stitch on Instagram same thing on TikTok lórí Facebook Jane Stitches or my name Janet Atagame. Janet Atagame yẹn Atagame sorry ATAGAMEN Atagame. Gbogbo bí tẹ́lẹ̀ ti bá àlejò ti tèmi pàdé lórí ètò lẹ́ni wọ́n ti sọ fún wa ó dá mi lójú pé ẹ gbádùn wọn bí èmi gan ti gbádùn wọn lórí ètò gbogbo tèmi ò tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ náà nísìn òun ni mo tún ti mọ̀ díẹ̀díẹ̀ nípa àránṣọ à ń ṣe gbogbo ẹ̀ tí èyí bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá wọn sọ wọ́n ti sọ gbogbo tẹ́ ẹ máa ti bá wọn pàdé fún wa ẹ bá wọn sọ wọn á dá yín lóhùn ẹ bá ti ń fi lè dágbére lórí ètò lẹ́ni ẹ ṣeun gan ní tàjọ ṣètò tèmi tó dùn tó lárinrin orúkọ tèmi Ọlá Onabajo ayálúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́tì gọ̀gọ̀ tí ó kọ́ mọ̀ tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá mi náà sọ ẹ tá máa tẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi @Onabajo Ọláwálé tó bá jórí Kaftan television ìbálẹ̀ tí fẹ́ bá a sọ̀rọ̀ @Kaftan TV Yorùbá ẹ tẹ gbogbo èròǹgbà yìí ṣọwọ́ ẹ tẹ gbogbo àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ gbogbo ẹni máa rí tàṣí máa fi èsì tó dára sí fún yín bá ti wá ń dágbére pé rẹ̀ àtàwọn náà láti pàdé yín láàárọ̀ la Jane Stitch ẹ bá wa jẹ́ àjọ máa juwọ́ sáwọn aráalé pé láyọ̀ láti máa pàdé ó dàbọ̀. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá ilé ìkíni káàbọ̀ kí n máa fi ìlú pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń ìlànà iṣẹ́ ẹ̀gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ọlá Onabajo lórí Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan television Yorùbá yín ẹ máa yí kò ń bẹ́ ọ ẹ máa wo Kaftan.
jàre.